Onígbọ̀wọ́ fídíò yìí ni Erin Ijesha Waterfall travel guide. A ó máa sọ nípa rẹ̀ níwájú. Níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀? Olúmirin Waterfall ní Erin Ijesha jẹ́ ibi àdáyébá tí ó sunwọ̀n jùlọ ní èrò ọkàn mi. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ ibi tí ó wuyì. A tún lè pè ní ibi tó fún àwọn tí ó fẹ́ràn ìrìn àjò alárinrin ní ẹwà tó dára. Mo sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá ti rin ìrìn àjò rí máa mọ̀ pé òótọ́ ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n ènìyàn kò ní rìn kórí má mì. Ó ṣe pàtàkì láti rí wípé ààbò wa ó jẹ́ nǹkan àkọ́kọ́ a bá fẹ́ rin ìrìn àjò kírin àjò. Ìdí rèé tí mo fi ṣe àsopọ̀ fídíò yìí láti sọ fún yín àwọn ewu kéékèèké tí mo fẹ́ kẹ́ ẹ ṣọ́ra fún tí ẹ bá fẹ́ rin ìrìn àjò lọ sí Olúmirin Waterfall ní Erin Ijesha. Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ fídíò yìí, ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run ẹ bá mi like fídíò yìí kẹ́ ẹ subscribe sórí ìkànnì. Èyí ni YouTube fi máa promote àṣà àti ìṣe wa lọ síwájú àti síwájú sí. Ẹ ṣé púpọ̀. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ kíyèsí ni tẹ́ bá wà lábẹ́ waterfall yìí, orí òkúta tá máa dúró lé lábẹ́ waterfall yìí ó máa ń yọ̀ gidigidi gan. Bẹ́ẹ̀ sì ni ó jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ wà very careful tí ó bá fẹ́ gun orí àpáta tàbí fẹ́ wà lórí waterfall. In fact, any àpáta ní Erin Ijesha èèyàn gbọ́dọ̀ wà very careful tó bá wà níbẹ̀. Mo láǹfààní láti bá ọ̀kan lára àwọn àgbàlagbà tó ń gbé òkè keje village tó wà ní orí òkè keje ní Erin Ijesha sọ̀rọ̀. Wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ṣùgbọ́n màá kàn máa yọ eléyìí tó jẹ́ safety nínú àwọn ọ̀rọ̀ wọn ni màá kàn máa yọ ni màá máa fi sí nínú fídíò tí mo ń ṣe yìí. Ó jábọ́ láti ìlú sí ìlẹ́lẹ̀ ló borí gbálẹ̀ lójú fèsì ìjẹ́ ìjẹ́ sí òyìnbó ìṣirò tí a mọ̀ pé rú làwọn òyìnbó máa lò. Àwọn aṣọ náà ni ọ̀nà ńlẹ̀lẹ̀ lọ́ọ̀kan níbi sílẹ̀ǹtì òyìnbó yẹn ni ẹ ti síbẹ̀. Ó yìí lé lọ́gọ́ta ọdún tí ẹ ti sí òyìnbó sí ibẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wọ́ọ̀chì tá bá fẹ́ wà ní abẹ́ omi pàápàá jùlọ ní Erin Ijesha torí ó máa ń yọ̀. Ẹlẹ́ẹ̀kejì ní eléyìí tí mo fẹ́ sọ òun ni wípé ẹ jẹ́ ká ṣọ́ra especially tó bá yẹ pé àwa ní plan àti dé ìpele keje ti orí òkè yìí. Oríṣiríṣi ẹranko ni wọ́n máa ń rí ní gbogbo agbègbè yìí. Ní ilé ìtawa náà sì rí ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ àwọn ẹranko tí àwa fojú rí, àwọn ẹranko tí ò lè ṣèyàn ní jàmbá ni. Ṣùgbọ́n ibi tí ẹranko tí ò lè ṣèyàn ní jàmbá ibi tó wà, àwọn ẹranko tó lè ṣèyàn ní jàmbá lè wá ẹranko tí ò lè ṣèyàn ní jàmbá wá kó má dẹ̀ wá di pé nǹkan téèyàn fọkàn sí èèyàn máa rí ńbẹ̀. Àti pé ìtàn sọ pé òyìnbó tó dá tó wà mọ́ sínú tó fi kú èrè ní ọmọ sáàrin ibi tó ń wò ní ẹ̀rí tó blọọkì kan lẹ̀ ń wò lọ́kàn. bẹ́ẹ̀ni Èrè ni. kí ló ń jẹ́ èrè? Ejòlá ni wọ́n fi síbẹ̀. ẹni ẹ̀ sì síbẹ̀. Kí ló dé? Wọ́n sì di ẹ̀ sí ọ̀hún. Wọ́n fẹ́ kó wọ̀ wálẹ̀ láti wá ọmọ ìrìnà léṣe. Ṣé wá ti rí wípé time tó yẹ kẹ́ subscribe ni torí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí kò sí ibi kankan tẹ́ ti máa rí lórí ẹ̀rọ ayélujára. Orí ìkànnì nìkan lẹ ti máa rí irú àwọn nǹkan báyìí. Tá bá ń encourage yín kẹ́ lọ síbi kan, a tún máa sọ fún yín nípa àwọn nǹkan tí ẹ need àti watch tẹ́ bá fẹ́ lọ sí àwọn ibẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ sọ òun náà ni pé láti ìsàlẹ̀ Erin Ijesha Waterfall Osun State ní ìsàlẹ̀, bẹ́ẹ̀ sì ni tẹ́ bá gun òkè tẹ́ bá máa fi dé ibi àbà tó wà lórí òkè ní ìpele keje ẹ ti máa súnmọ́ ìpínlẹ̀ Èkìtì. So ó gbà wá ní wákàtí 4 sí wákàtí 5 téèyàn bá fẹ́ lọ orí òkè yìí bọ̀. So ẹ jẹ́ ká kàn assume pé
èèyàn dé Erin Ijesha ní aago 12 nígbà tẹ́ máa fi gòkè yẹn lọ bọ̀ wẹ́nu mi ṣe gbogbo ẹ̀ wákàtí 5 ti pé. Ní ìgbà tí wákàtí 5 pé ṣé wọn pé aago 5 lèèyàn ṣe tán yẹn ká wá sọ pé ń lọ sí Èkó láago 5 mi ní advice ẹ̀ reason tí mi fi ní advice ẹ̀ máa sọ ní inú fídíò yìí later. So eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ó ní pé lásìkò òjò ó dàbí alákọ̀ọ́kọ́ tí mo sọ náà ni lásìkò òjò èèyàn mọ̀gbà tí òjò lè rọ̀ kò dẹ̀ síbì kankan tẹ́ lè sá sí tójò bá bẹ̀rẹ̀ téèyàn bá ti wà halfway lọ sí ìpele keje. So lásìkò òjò kéèyàn wà very careful pé ẹ máa mú umbrella dání ni. In fact téèyàn bá fẹ́ gorí òkè umbrella lásán máa di ẹrù ńlá fún yàn láti gbé dání, ṣùgbọ́n ẹ ṣáà wà careful lásìkò òjò torí anytime lòjò lè bẹ̀rẹ̀ ẹni tójò bá ti bẹ̀rẹ̀ kò release step kankan láti ìpele kẹta títí dé ìpele keje. Ẹ máa gbá igi àti ẹ̀ka igi mú lẹ máa fi dé ìpele keje. Ṣé dẹ̀ mọ̀ pé tójò bá ń rọ̀ ibi tó jẹ́ ọ̀nà yẹn náà lójú máa ṣàn gbà especially tójò yẹn bá pọ̀ gan. Bẹ́ẹ̀ ni yóò sì máa yọ̀ náà tó kéèyàn má wàá rí bọ́ látòrí òkè nítorí ìrìn àjò alárinrin. So ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin. Ẹlẹ́ẹ̀karùn-ún òun ni mo pè ní lack of safety infrastructure. Kò sí nǹkan kan tó jẹ́ bí ààbò tó lè dáàbò bò yàn ní Erin Ijesha Waterfall. Kò sí medical assistant, kò sí nǹkan kan. So tó bá yẹ pé à ń lọ in group ni especially tó bá yẹ pé organized tour ni mi bá ní kẹ́ make provision fún ilé kó tó di pé ẹ máa lọ just for anything emergency kẹ́ make provision dání. But heaven help those who help themselves. Ẹni tó ṣípá lò ṣàkókè ń gbà wọn ni wọ́n máa ń sọ. So èèyàn náà máa make provision dání just for anything emergency. Mo ṣe ìwé pélébé nípa ìrìn àjò mi lọ sí Erin Ijesha. Òun dẹ̀ ní líǹkì àkọ́kọ́ tó máa wà nínú fídíò yìí. Ẹ lè click ẹ̀ láti kà mọ̀ nípa àwọn nǹkan tójú mi rí ní Erin Ijesha. Ẹ ṣé gidigidi gan. Ẹlẹ́ẹ̀kẹfà ni wípé ṣé mọ̀ pé remote area ní Erin Ijesha kò dẹ̀ sí ilé ìwòsàn kankan tó jẹ́ ojúlówó ní gbogbo àdúgbò yìí. Gẹ́gẹ́ mo yẹ sọ tẹ́lẹ̀ mo ní pé ẹ jẹ́ ká make provision fún medical stuff just in case. Ẹlòmíì bugs wà everywhere. Ẹlòmíì nǹkan kan máa ta ni. Others sáré need medical attention. So ẹ mọ̀ pé inú igbó kìjikìji ni. So nǹkan lè tàyàn just kò sí nǹkan tí ó lè tàyàn bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí inú fídíò yẹn máa rí pé àwọn nǹkan ń kùn mí gidigidi gan. So ara àwọn nǹkan tí mo rò pé a lè mú dání náà ni ìpara tí ò ní jẹ́ kí àwọn kòkòrò lè tàyàn bí ẹ̀fọn bí àwọn nǹkan yẹn. Òun náà ni mo ń sọ ní ìpele yìí. Ṣé wàá rí lè tó kẹ́yìn? Òun ni mo ti sọ díẹ̀ níbẹ̀ ní ìbẹ̀rẹ̀ pé ká tètè dé Olúmirin àbí Erin Ijesha lẹ́yìn dẹ̀ mọ̀ sí waterfall lẹ́ mọ̀ sí. Wípé ká tètè débẹ̀. Ṣé rí tá bá lọ ń débẹ̀ ní aago 12 wá sí ìsàlẹ̀. Tá wá ṣe tán ní aago 5 ká wá sọ pé à ń lọ sí bírú Ìbàdàn tàbí Èkó which is like 2 to 3 hours journey láti Erin Ijesha dé Ìbàdàn then láti Ìbàdàn dé Èkó ká sọ pé 1 hour. That's 3 hours. Gbogbo alamọ condition ti country wa wà. In fact ní ìgbà tí èmi lọ a kúrò ń bẹ́ẹ̀ ní nǹkan bí aago 5 nígbà tá súnmọ́ wájú tá kọjá Iléṣà síwájú dáadáa mọ́tò kan dàbù ó dá wa ní ọ̀nà ṣùgbọ́n Ọlọ́run ṣe overtake mọ́tò náà. Reason tí mọ́tò náà fi overtake wa tó fi dàbù sọ́nà títí dìsìn àti ìmọ̀ ṣùgbọ́n lérò ọkàn wa a mọ̀ pé Ọlọ́run ló yọ wá. Ìṣẹ́dá kó jẹ́ pé wọ́n fẹ́ dá wa lọ́nà ni tàbí kàn fẹ́ jí wa gbé. Ìkànnù méjèèjì yẹn ìdí ní tí mo fi suggest pé ká tètè débẹ̀ la tètè kúrò. So then tó bá wá ṣẹlẹ̀ pé a tètè kúrò màá gbà wá níyànjú pé
tí ó kò bá sí ilé ìgbafẹ́ which is hotel ní Erin Ijesha, mi mọ̀ bóyá ó wà, but tí kò bá sí ilé tó tẹ́ wa lọ́rùn láti sùn, màá ní ká drive bíi 30 minutes lọ sí inú Iléṣà ká lọ sùn. Tó bá dẹ̀ di àárọ̀ ọjọ́ kejì, a máa tẹ̀síwájú lórí ìrìn àjò wa. So àwọn nǹkan wọ̀nyí mo rò pé mo ní láti jẹ́ ká mọ̀ kó tó di pé I embark lórí ìrìn àjò alárinrin lọ sí Erin Ijesha Waterfall. Mi ò tí ì ní nǹkan kan àbáláyé tó dàbí Erin Ijesha ní ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo ṣe sọ. Nǹkan àbáláyé and kò dẹ̀ tí ì sí nǹkan kan tó yàtọ̀ láti bó ṣe wà láti gbà wáṣẹ̀ títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ wo, ẹ jẹ́ kí n dánu dúró báyìí. Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ kí ìtàn Yorùbá ògidì má bàa parun la ṣe dá ìkànnì yìí sílẹ̀. Orúkọ tèmi ni Joe Adétọ̀nà. Bẹ́ẹ̀ sì ni fídíò mi tí mo fẹ́ kẹ́ wò òun ń jáde lójú móhùnmáwòrán yín. Ẹ wo, mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ wò. Ǹjẹ́ kó tó dìgbà míì, ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀. Ẹ jọ̀ọ́ bá mi subscribe, ìyẹn náà ṣe kókó, ó ṣe pàtàkì. Ó dàbọ̀.